tó o bá fẹ́ ṣe orí burúkú, tó o fẹ́ pasán ayé, tó o fẹ́ dààmú gbogbo bá kú ṣe jáde láti jọjọ́ yìí náà àrọ́wọ́ yín nígbà tí wọ́n sá ń pé kìnìkan Arijan ṣe bẹ́ẹ̀ náà Arijan ṣe pọ̀ tó Arijan pọ̀ olòṣì ni Arijan olówó lọ́wọ́ gbogbo ẹni mo fi ń sọ kò ní nǹkan kan lọ́wọ́ kò ní náà dà ìdí tó jẹ́ pé ó ti lùgbàdì obìnrin torí pé kí ni ó ti fàyà lóríṣiríṣi obìnrin táwọn obìnrin ti gbé ṣépè ṣé àwọn mẹ́ta gẹ́gẹ́ tí ẹ̀ kúrò nílé ẹ̀ ni ló ṣe máa mórí bọ́ ni kò lè mórí bọ̀ torí ìwọ gan ẹ̀bùn gan pákéjì gan ìwọ gan pákéjì ara ẹ̀ ló fi ń lìbù nílé ẹ̀ ó ti yé torí pé Arijan ti balẹ̀ jẹ́ kò lógo. Ìyàwó Portable tí ó jáde tẹ́lẹ̀ wá sọ̀rọ̀ nípa Portable tó ti jáde wò ó ní Portable àkúṣe ni ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí arákùnrin yìí ó bú gidi gan ó fún lépè ó sọ oríṣiríṣi ó ní wípé ó ti lu ìbàdí obìnrin èèyàn wa ẹ jẹ́ ká wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. ó ti tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ ó ti ṣiṣẹ́ sáwọn obìnrin àwa mẹ́ta ta kúrò lọ́jọ́ ó ti ṣiṣẹ́ sí wa ìṣẹ̀dá wa ẹlẹ́dàá wa tẹ̀ ń gbé ṣépè òun la Arijan ṣe fẹ́ pé kòrónà lọ kò rí bá ti ṣe kòrónà gbé gbà ìwọ gan tó wà nílé kó balẹ̀ pé ẹrù gan wà lórí tiẹ̀ gan so àwọn ọmọ yẹn ò dẹ̀ rí ìtọ́jú náà ẹjọ́ kí wàá ní màá ṣe wá gbé Màbúbù sílẹ̀ tá a bá ṣe DNA test gan 100% sure positive ni Màbúbù máa jẹ́ ó bá ti positive mi ìgbọ́mọ mi ńlẹ̀ èmi ìmọ̀ jẹ́ pọ́mọ mi kẹ́ lọ fìyà jọ ọmọ fún mi lè gbọ́mọ tèmi lẹ̀ ó ṣọ́ fún mi digbí tẹ́ bá ti ready mo fẹ́ rí letter of appointment yín ṣe gbọ́ mo retí lẹ́tà yín o ẹ̀rù DNA kọ̀ọ̀kan kò bà mí o digbí ni mo wà ẹ̀rù ẹ̀ ò bà mí. pé tó fẹ́ mẹ́nu bá sífìlìsì báyìí Arijan máa ń kọ́ ti fóònù o kúkú ṣẹ̀tọ́ náà so grandma ló ń bẹ tọmọ o tọmọ náà so gbogbo ẹ̀ náà ẹ̀bùn owó tó ṣì gẹ́mọ́ ṣèbó yẹ kó receipt ìgbà tó fẹ́ lọ sọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ tó fẹ́ lọ ṣe interview bẹ́ẹ̀ ó yẹ kó evidence dání náà ó ti yé wípé ókè wọ́n lórí Màbúbù jọ nke ó tiẹ̀ fìgbà kan bí Arijan rí pé ṣó ṣẹ̀tọ́ lórí Màbúbù ṣó san school fees ẹ̀ rí ṣó mọ nǹkan tí Màbúbù ń jẹ fún 10 years kò mọ́ ó jẹ́ lóun ṣáìdì ẹ̀ ṣebí wàá tiẹ̀ bínà ìgbà tó sá pé ó ń pè lọ pè bọ̀ ìgbésẹ̀ olórí ṣonípálábò sí ní ẹ̀ ṣùgbọ́n ẹjọ́ tó dá tó ṣe agbẹnusọ ẹ̀ yìí mi mọ̀ bóyá lọ́ọ̀yà mo fẹ́ pè ẹ́ yìí ó ti ṣì sọ ẹlẹ́dàá Màbúbù adé fìyà jẹ ṣebí jàmáà ni wọ́n náà gbé dání yẹn lórí ọ̀rọ̀ tó fẹ́ pé Arijan fún ara ẹ̀ mọ̀ pé òun lòun ni Màbúbù ó sá pé òun lòun sọ Màbúbù lórúkọ torí ẹ̀yin èèyàn ẹ̀ ń sọ̀sọ́kúsọ Màbúbù ló jọ́jú ní gbogbo ọmọ tó bí fine ìgbà tí ìyá wà lára tá dàbí òkú ẹlẹ́dẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe Màbúbù ti fine mi náà dẹ̀ ti wà okay so kẹ́ bá yàn pé ẹwà wà lára wa ẹwà wà lára mi náà ló ṣe fẹ́ mi so ẹ̀bùn gan ni òfin bẹ́ẹ̀ rẹwà bí mo ṣe wò dáadáa torí imú ẹ̀bùn gan tóbi imú ẹ̀ tóbi ikùn ẹ̀wú kùkùté ni wọ́n sì ẹ̀ bára mu kúrú bete làwọn méjèèjì ìyá ayọ̀ ìyá àbíbù fine ìyá ayọ̀ fine torí mo rí wọn dáadáa mo rí picture wọn dáadáa èmi náà arẹwọ obìnrin dẹ̀ ni mí Arijan láìkí obìnrin tó bá fine ẹ̀bùn wọ́gán ló wò fine wọ́n tẹ́ pé orí mú ẹ̀ bó ṣe fẹ́ ni kùkùté oníkùnwú tó bóbìnrin ṣe ń rí ló ṣe rí yẹn so ibẹ̀ tí ẹ̀kọ́ ni mo ti ẹ̀ ń lọ náà ìgbà tó sá pé mi gbọ́mọ sá lọ ó ṣàtìrí gbogbo ẹ̀ báyìí pé mo pàrọ̀ abẹ́ òkúta tó yèé mẹ́ṣọ́ má sì máa dúpẹ́ o màmá ìyá dáadáa warrior energy yìí ò ní jọba kò ní wọ́ mi lókè báyìí lọ́wọ́ afúnni gbé òkè báyìí ló máa lọ yèé mẹ́ṣọ́ lágbára Ọlọ́run ẹ ti dá pátá ẹ̀yin làwọn ọ̀tá yín gbogbo ọ̀tá yín tó bá fẹ́ forí sọ yín yèé mẹ́ṣọ́ lágbára Ọlọ́run orí gbogbo wọn máa fọ́ká ni tírélà ló máa yanjú gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pé kí ni ìgbà tí mo padà mọ̀ yín gan dáadáa mo wá wò pé ẹni gan náà kì í ṣe oníwàlẹ̀ èèyàn àwọn èèyàn ló ń jáde fún lọ́ńtọ̀ ẹjọ́ torí Ọlọ́run gbà tẹ́ bá fi abẹ́rẹ́ gúnyàn tẹ́ni ẹ bá padà fi àdá gé yín títí ẹni yẹn lẹ́ máa dì mú orú àkọ́dá ni kò dẹ̀ dàbí àdá gbẹ̀yìn so àwọn èèyàn tọ́yọ̀ yìí mẹ́sọ̀ ni ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kẹ́ borí gbogbo àwọn ọ̀tá yín Zimama mo fi Ọlọ́run bá ṣọ́ yín náà aburú kankan ò ní ṣe yín o lágbára Ọlọ́run àwọn ọmọ yín ò dẹ̀ ní ṣílé yà gbogbo ẹ̀yin aláàánú pátápátá tẹ́ náwó sí Màbúbù lórí school fees Màbúbù ní o gbogbo yín pátápátá ẹ jèrè ọmọ o ẹ jèrè ọmọ so mo dúpẹ́ mi lè dúpẹ́ tán gbogbo yín pátápátá Ọlọ́run mọ̀ èmi ò mọ̀ yín o mo dúpẹ́ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́.